Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ Ẹtì ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: a kò lè ra ẹ̀bùn Ọlọ́run. Ìwé orin 3:3 wá sọ́dọ̀ olùgbàlà, má ṣe pẹ́ jù. Ẹ̀kọ́ àkọ́sórí: ọ̀fẹ́ lé ẹ̀yin gbà, ọ̀fẹ́ ni kí ẹ fi fúnni. Ìwé ìhinrere Mátíù orí 10 Bíbélì kíkà: ìwé ìṣe àwọn àpọ́stélì orí 9 dé 14. Ṣùgbọ́n ọkùnrin kan wà tí a ń pè ní Simoni, tí ti máa ń ṣe oṣó ní ìlú náà, tí sì máa ń jẹ́ kí ẹnu ya àwọn ará Samaria. A máa wí pé ènìyàn ńlá kan ni òun, ẹni tí gbogbo wọn bọlá fún, àti èwe àti àgbà ń wí pé ọkùnrin yìí ni agbára Ọlọ́run tí a ń pè ní ńlá. Òun ni wọ́n sì ń bọlá fún, nítorí ọjọ́ pípẹ́ lé ó ti ń ṣe oṣó sí wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n gba Filippi gbọ́, ẹni tí ń wàásù ìhìnrere ti ìjọba Ọlọ́run àti orúkọ Jesu Kristi, a baptisi wọn àti ọkùnrin àti obìnrin. Simoni tìkára rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí a sì baptisi rẹ̀, ó sì ń bá Filippi jókòó, ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ń ti ọwọ́ Filippi ṣe, ẹnu sì yà á. Nígbà tí àwọn àpọ́stélì tí ó wà ní Jerusalem sì gbọ́ pé àwọn ará Samaria ti gba ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n rán Pétérù òun Jòhánù sí wọn, àwọn ẹni tí ó sì gbàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀kalẹ̀, kí wọn kí ó lè rí ẹ̀mí mímọ́ gbà, nítorí títí ó fi di ìgbà náà kò tí ì bà lé ẹnikẹ́ni nínú wọn. Kìkì abaptisi wọn ní orúkọ Jésù Olúwa ni. Nígbà náà ni wọ́n gbé ọwọ́ lé wọn, wọ́n sì gba ẹ̀mí mímọ́. Nígbà tí Simoni rí i pé nípa gbígbé ọwọ́ lé ni lé à ń ti ọwọ́ àwọn àpọ́stélì fi ẹ̀mí mímọ́ fún ni, ó fi owó lọ̀ wọ́n. Ó wí pé, ẹ fún èmi náà ní agbára yìí pẹ̀lú, kí ẹnikẹ́ni tí mo bá gbọ́wọ́ lé kí ó lè gba ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n Pétérù dá lóhùn wípé, kí owó rẹ ṣègbé pẹ̀lú rẹ, nítorí tí ìwọ rò láti fi owó ra ẹ̀bùn Ọlọ́run. Ìwọ kò ní ipá tàbí ìpín nínú ọ̀rọ̀ yìí, nítorí ọkàn rẹ kò ṣe déédéé níwájú Ọlọ́run. Nítorí náà, ronúpìwàdà ìwà búburú rẹ yìí, kí o sì gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run, bóyá yóò dárí ète ọkàn rẹ̀ jì ọ́, nítorí tí mo wòye pé ìwọ wà nínú ìkorò òróró àti ní ìdè ẹ̀ṣẹ̀. Nígbà náà ni Simoni dáhùn, ó sì wí pé, ẹ gbàdúrà sọ́dọ̀ Olúwa fún mi, kí ọ̀kan nínú ohun tí ẹ̀yin ti sọ kí ó má ṣe bá mi. Ẹ̀kọ́: Simoni oṣó ni ó ti ń tan àwọn ènìyàn Samaria jẹ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó jẹ́ kó hàn pé agbára rẹ̀ jẹ́ ti Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí Filippi wàásù nípa ìjọba Ọlọ́run àti orúkọ Jesu Kristi, àwọn ènìyàn gbàgbọ́, a sì baptisi wọn. Pàápàá Simoni fúnra rẹ̀ gbàgbọ́, ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé Filippi torí ìyanu tí ó ń rí. Ṣùgbọ́n nígbà tí àwọn àpọ́stélì dé, wọ́n gbàdúrà kí àwọn onígbàgbọ́ náà gba ẹ̀mí mímọ́. Nígbà tí Simoni rí i pé àwọn àpọ́stélì gbé ọwọ́ lé àwọn ènìyàn kí wọ́n lè gba ẹ̀mí mímọ́, ó fi owó fún wọn. Ó ní, ẹ fún mi ní agbára yìí pẹ̀lú èròǹgbà wípé a lè fi owó ra ẹ̀bùn ẹ̀mí mímọ́. Pétérù dá a lẹ́kun lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì rán létí wípé ẹ̀bùn Ọlọ́run kì í ṣe èyí tí a lè fi owó rà. Ìgbàlà, ẹ̀mí mímọ́ àti àwọn ìbùkún tí a rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run jẹ́ ọ̀fẹ́, nípasẹ̀ oore ọ̀fẹ́, kì í ṣe nípa ìgbìyànjú ènìyàn tàbí iye owó kan. Ọkàn Simoni kò tọ́ níwájú Ọlọ́run. Pétérù pè é sí ìrònúpìwàdà. Ìtàn yìí jẹ́ ìkìlọ̀ gidi fún gbogbo wa pé títẹ̀lé Jésù Kristi kì í ṣe ìdánilóró tàbí ọ̀nà sí agbára tàbí èrè, bí kò ṣe fífi ọkàn wa bọ̀wọ̀ sí Ọlọ́run ní tòótọ́. Àwa ọmọ Ọlọ́run gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ láti fiyèsí ohun ti ẹ̀mí mímọ́ ju àwọn ohun ìní ayé lọ. Owó lè wúlò, ṣùgbọ́n kò lè ra ìyè àìnípẹ̀kun, àlàáfíà tàbí ìfarahàn ẹ̀mí mímọ́. Ohun tí a nílò jùlọ ni ọkàn tòótọ́ tí kì í gbé ara rẹ̀ ga, tí ó sì ń dúpẹ́ ní Ọlọ́run, tí ó sì ń ṣetán láti gba ẹ̀bùn Ọlọ́run pẹ̀lú ìdúpẹ́ àti ìgbàgbọ́. Ìbùkún tòótọ́ wà nínú Kristi nìkan, a sì máa fi fún àwọn tó bá gbàgbọ́ láì gba owó. Ẹ̀kọ́ àmúrelé: àwọn ìbùkún Ọlọ́run ni à ń gbà nípa oore ọ̀fẹ́, kì í ṣe ohun tí a lè rà pẹ̀lú owó. Àdúrà: Olúwa,
ṣàfọ̀mọ́ ọkàn mi kúrò nínú gbogbo ìfẹ́ àìtọ́. Olúwa, jẹ́ kí n lè máa dúpẹ́ ní gbogbo ìgbà fún ohun tí o fi fún mi nítorí Kristi láì fi owó san. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.